ẹ wọlé ẹ kó ọmọ mi jáde ṣé ti gbọ́. lórí títí ẹ̀ kò sí problem kò sí wàhálà ẹ ò ní mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ rí sàkàní ọlọ́run máa ń gbé mi tó ti yé. ọkú ẹ máa lọ sínú kéèjì náà tá a bá ṣe tán máa tẹ̀ ń jáde family matter la fẹ́ sọ ṣé ti gbọ́ thank you. ilé ló ń gbé ní ọgbà abẹ́ni ṣe filẹ̀. ẹ ti já sí. wọ́n tẹ̀tẹ̀ tí ó rẹ̀ mí sí. ó dáa fáwọn. ọ̀rẹ́ tó máa pè nítorí tọ́lọ́hún epo ẹ̀dá tó dàgbò ẹlẹ́sìn ẹ̀ lélẹ̀ torí tọ́lọ́hún ṣàánú fún mi torí ìwọ bó ṣe dúró yìí tí ẹni mo ń ṣe o ẹ̀yìn ẹni mo wà ẹ̀yàn tó bá rí lẹ́ẹ̀kan tí ò bá sá sóbi á máa dá. ṣé orí ẹ pé ṣáàbì tó mọ nǹkan tó ń sọ bá nǹkan tó bá wa ó yàtọ̀ sí tèmi o rántí ẹ tó ti gbọ́. ṣòtàn ó ti bẹ̀rẹ̀ sí ṣe pé iṣẹ́ ènìyàn o. ó dá mi lójú pé ká ní irú nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sẹ́yìn méjì ẹ̀ ní wá kó ẹ̀ wá síbi kẹ́ máa fẹ́ bẹ̀ẹ́ wọ́n máa kó ẹ̀ yá lọ́jọ́ orí tó bára ẹ̀ ṣóbìnrin ni wọ́n yìí ṣó yẹ kí àyà lè kó ẹ̀ kó wá kúnlẹ̀ sí ibi padà àwọn mẹ́rin àṣà bó ti àgbè ìwọ lóògùn tó ṣẹlẹ̀ lèmi kú mọ̀ mo kàn gbé sára ni ṣe yẹ ọlọ́dẹ ti dá mi láre ìwọ ṣe rántí pé sọ́njẹ́ yẹn pé ọmọ òjì yẹn àlejò máa jẹ́ ṣètì ìrànṣẹ́ mo ṣe mo ti fílẹ̀ fún yín. ìgbà tí mo sọ bẹ́ẹ̀ yẹn mo sọ pé mo ti yó ọtí mi kò sí tó tí o lè ṣe tí o máa ti yó tán yẹn onímọ̀ nǹkan mímọ́ àti pé dáhùn tẹ̀yìn ṣe èṣù dẹ́ni torí tó lọ́hùn. nǹkan tí ìwọ ṣe pẹ̀lú lẹ́kàn ọmọ kí ni náà mọ̀ fà ẹ́ mo kàn dákẹ́ ní ìfẹ́ sọ̀rọ̀ gbogbo ẹni mo rí ọlọ́run tí wàá dá mi láre ọlọ́run ò ti dá mi láre ìyàwó mi nìyẹn ìgbìyànjú ẹ̀ pé kí n máa lọ ọmọ nílé ayé ọlọ́run ò gbà fún ẹ oyún tó wà nù ìyàwó mi tó o lè má rí òkú má ti ṣò ọ̀rọ̀ sì ní mọ̀ oyún wà nù ẹ̀ èmi mo dẹ̀ ní ọlọ́run ti dá mi láre títí yín nìyẹn bàbá lọ wà á múlẹ̀ ọ̀bẹ mi. ìyó lájọ dáríjì mi iṣẹ́ ìṣúná. mo ti dàgbé ẹ̀ náà kí ṣáà máa lọ ní kó kálukú máa ti tiẹ̀. wo sórí gbogbo news lẹ́ǹkà ẹ̀ kò kàn mí jọ nítorí tó lọ́hùn àní kó fún mi lọ́mọ mi ṣé wọ́n bímọ ni àní ká kọ́ ọmọ mi fún mi sẹ́ẹ̀. o ò ní ìdásí ìparọ́ o ti yé mi arábìnrin ó ní lọ kó lọ bá ọmọ ẹ̀ àní kó lọ kó àwọn ọmọ ẹ̀ fún lọ kó àwọn ọmọ ẹ̀ fún ṣé o ti gbọ́n sí i ṣé o ní nǹkan tó dálẹ̀ sí ní ayé mi ó gbọ́n tí ọ̀tún yín sìn ó ní ìyàwó òun ti fi ní ṣoyún tó dẹ̀ máa fẹ̀yìn gbọ́mọ pọ̀ láìpẹ́ ó gbọ́n tó lóye òsì sọ ó ní pọ́nmọ mú àǹdí kọ́ ọmọ mi jáde ó fẹ́ sọ èmi dẹ́n tó nínú ọmọ láyé irọ́ ló pa ọ́ tí mo dẹ̀ ṣe ń wù ẹ́ yìí wọ́n lò ní ọmọ láyé mo ṣe ń wù ẹ́. Fọlárin jọ. ọlọ́run dẹ̀ ní Fọlárin ìbòye sọ pé Fọlárin yẹn jẹ́ kí wọ́n sọ pé nìkan fún ẹ bí mo ṣe ń wù ẹ́ yìí má wá sínú ilé mi mọ́ ọ tó bá wá sínú ilé mi màá ní kó bá mi gé ẹsẹ̀ tí màá lè gé fún ara mi màá bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ má bá mi gé ìwé ilé bòlò yìí. ẹ sọ fún ẹni kó dẹ̀ ilé. ẹ má kọlù mi o káyọ̀ má kọlù mi o káyọ̀ má kọlù mi jẹ́jẹ́ mi ni mo dúró o káyọ̀ má kọlù mi o. ṣé o ń gbọ́rọ̀ gbogbo ẹni lọ́gbà ṣé o gbọ́ kọ́lọ́gbà máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi ni kíyàn má kọlù mi. ẹ bọ̀dá dúdú kí lẹ wí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ tàkà ìdánù kẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ èmi lọ lọ́gbà. ṣé má lè fóònù mi máa rìn. a jẹ́ pé ẹ ní nẹ́tíwọ̀kì mọ́ láyé yìí nìyẹn torí tí mo bá mú fóònù mi báyìí inú omi ní gbọ́ à. èmi náà lè jọ sí ìkàdé máa fi wọlé. tùráyà lọmọ ètò ayà lọmọ mo kó ní báńdì GSM. bàbá bẹ́ẹ̀ náà rẹ̀ ẹni tó ta. ẹni tó ta. má tẹ̀lé mi o má tẹ̀lé mi o mo sọ fún ẹ tó bá tẹ̀lé mi mo lè mú jẹ. ẹjọ́ kọ́ra yín lọ lè yí. ẹjọ́ máa bọ̀ lọ́wọ́. bọ́tà ẹbí ò lè rìn ní bọ́tà ẹ. bọ́tà. Hello, bada di sẹ. Àbáyé gbà.
lọ́wọ́ àwọn ọmọ ẹ máa lọ ẹ lọ́ba dáa. They say no go. They say they no go. Ayé wa. They say they no go. Ayé wa ti máa gbà o. They say they no go. They say they no lọ. They say they no lọ. They say Ayé wa. they no lọ. Ó sì lè rè. Àbáyé yìí fẹ́ bàjẹ́ ni. Ìwọ.